àràfà alálọ́bọ̀ ìrìn àjò mímọ́ lọ sílùú Mẹ́kà ìrìn àjò lásán kọ́, ọ̀rọ̀ ìtàn ló dẹ̀sí ló dohun àlàbọ̀rùn bí ẹ̀rù fún gbogbo wa. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ làbárì. Ànábì kan lọ́lọ́run gbé dìde níjọ́sí. Ibrahim lónítọ̀hún jẹ́ bàbá ìgbàgbọ́ sì nínà jíjẹ rẹ̀. Ọlọ́run ní kí Ibrahim kọ́lé, bàbá Ismaila kọ́lé ọ̀hún tán ládẹ́ni wáyé bá ní kó bẹ̀rẹ̀ sí ní pariwo káwọn èèyàn wá ṣẹ̀sìn níbẹ̀. Kíá bàbá Isiaka ti bẹ̀rẹ̀ sí ní lọ́gùn. Ó kọjú sí gábàásì, ó pèpè ní gúúsù òun yá àmọ́ ó tún pe gbogbo àwọn ará Àrẹ̀wá pé kí wọ́n wá ṣèjọ́sìn. Gbogbo ẹni tó gbọ́ pé ọkọ Sárátà níjọ́sí tí wọ́n dáhùn pé làbáìkà làbáìkà láṣẹ́ríkà lákà làbáìkà, àwọn ni wọ́n re Mákà Mọ̀dínà tí wọ́n ń gbọ́ Àràfá sásàfá ọ̀hún márùwà lọ́dọọdún. Ìpè yìí ló mú mi Ọlọ́run ọba mi adániwáyé jẹ́ kí n dé ní Olúwa kí n kírun ní mọ́ṣáláṣí Ànábì. Gbogbo ẹni tó jẹ́ pé ọdún yìí pátá nítorí tí ni mo ṣe ń gbóhùn sáfẹ́fẹ́, ẹ dàníyàn kí ẹ tó jáde nílé, torí bí a ti fáyé bá rí láàrin. Ìpè Ibrahim ní kí ẹ jẹ́ o, ẹ má ṣe jẹ́ pé èṣù ọ̀tá burúkú ni. Gbogbo yín pátá ẹ ṣàmì, ẹ ò ní jẹ́ pé àrìbó tù. Aláàjì tó jẹ́ pé bàbá ìgbàgbọ́, àwọn wọ̀nyí làlájì tó kójú owó. Wọ́n sàṣàfà pẹ̀lú márùwà kí wọ́n tó wálé. Wọ́n sọ kò bá ṣe ìtọ́ni pé kọ́lá wọn bá yà wọ́n yéṣù o. Iṣẹ́ wọn àṣe pé èrè wọn ràbàtà. Ọ̀rẹ́ tètè darapọ̀ mọ́ wọn lónìí o, kó o lè bá rẹ san tó pọ̀ gbà. Jẹ́ mo wí tòní náà bí orin ọ̀rẹ́ mi, kádà mi wáyé ó jẹ́ rí tuntun ní tó bá di lọ́la. Àmọ́ nítorí ọ̀rọ̀ onílé ẹjẹ́ ń sáré forin ṣàdúrà kan, ẹkún ní pọ́n wọn lójú, òṣì ní pọ́n wọn láṣọ. Ẹ̀yin tẹ́ ṣàmì ọ̀rọ̀ yìí rẹ lórí àdúrà tí mo ṣe gbogbo wa pátá. A ò ní fojú sunkún, a ò ní fòṣì lùgbà. Ẹ wá pẹ́ mọ̀ pọ́nkọ́ ta ló wà nínú ọgbà náà báwo? Nínú mo tẹ́ ní mo dúdú tí mo ní mo fi dúdú jọ yín. Mo fi wo pàdé Ṣọlá Adélékè ọjà ìbò tó kọ pélé tí pélé ń dámọ̀ ìmọ̀ ìjọjọ bí ọ̀lẹ́lẹ́. Àmọ́ bá a ti bá rí dáwí, ìmìlá kéré àgbáyé akẹ́kọ̀ọ́ ọkọ̀ kàníkà ní Sharifdeen Babátúndé ọmọ bàbá lójú ogun. Ìkọ́ni ní mọ́ ló mọ́ ọ̀la kí n kú àmọ́ nípa àríwo ọkọ̀ọ̀tọ̀ ní mọ́ wájú. Pàtàkì fàmọ́ nípa ọ̀rọ̀ kò pẹ̀lẹ́dẹ̀ tó yàtọ̀ máa fòdó bomi èkó.